àní torí bá pẹ́gbẹ̀rún lọ́jà kò lè burú títí ká má mọ̀ tẹ̀nì. àwọn Yorùbá bọ̀ wọ́n ní yiniyini ká lè ṣe mí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ́nsà káàkiri àgbáyé. àní ẹ ṣeun, ẹ kú ìfẹ́, ẹ kú àdúrótì, ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì ìrírí ayé TV yìí àtòrí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. ọba mi elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. mo dúpẹ́ lọ́wọ́ yín o. ibi tẹ́ ti ń rówó ra dátà ìláyé elédùà kò ní jẹ́ ó tán bẹ̀ o, ẹ bá ń ṣàmì àdúrà. Boda Ode ni mo pe èyí tí mo gbé wá fún yín lọ́jọ́ tèní yìí. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ nínú Boda Ode. ẹ tún gbọ́ wìrìwìrìn lọ́jọ́ tèní. ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò. tó bá jẹ́ ìwọ ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì ìrírí ayé TV yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kó fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV yìí, kò sì ní jẹ́ kó máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti gorí ètò. ìwọ náà tó ti ń wò wá tipẹ́ tó sì ti ń gbọ́ wá tipẹ́ àmọ́ tó ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, wo ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí, òun ni kó tẹ̀ kó fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò ní jẹ́ kó máa pàdánù àwọn ètò wa. ní kété tá a bá ti gorí ètò báyìí yóò sì máa dún gbọngbọn lọ́dọ̀ rẹ̀ ń pé Bàákóredé ti tún gbé e dé o. orí ètò yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan, àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan, ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìpolówó ọjà, àwọn àwàdà kẹ́ríkẹ́rí náà lẹ́mọ̀ gbọ́ lórí ìkànnì yìí. àní Boda Ode ni mo gbé wá fún yín lọ́jọ́ tèní. kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀? ẹ jẹ́ ń júbà náà. ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba ńlá tí ń fọba jẹ, ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀, akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládéládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, ìbà yín ìyá mi apanimọ́wàgún olókìkí òrò, ìbà yín ìyá mi amọ́lòlò alàrúrò, ṣèbẹ́yìn lórí tó kú tí ò níná, ẹ̀yin lọ́jà tó kú tí ò lérò, ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mojúbà lọ́jọ́ tèní kí n tó wọlé o. ẹ jẹ́ n rí tèmi wí lórí ìkànnì yìí. orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akówódé Baba Kóredé, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, Àjàní Mògún ni mí, ará àjámọ̀, àwa lọmọ epo ń pọ̀ ruru, àjà ń rọ̀ ṣẹ̀. à ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣèbá pọ́nbépo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. ó yá ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Boda Ode ni mo gbé wá fún yín lọ́jọ́ tèní. kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀? mò ń bọ̀ mi tí dé. kó tó di pé mi bẹ̀rẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú Boda Ode, wọ́n ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, òun ni ìyá ọmọlúàbí. tẹ́ ẹ bá gbàgbé nínú ètò tá a ṣe lókè lọ́hùn-ún tá a pè ní kí lobìnrin ń fẹ́, mo sọ níbẹ̀ yín pé nǹkan mẹ́ta ló lè mú kẹ́ ẹ fi borí àdánwò tí ń bẹ láàrin ìfẹ́ yín. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n kàn sí mi, wọ́n ní Bàákóredé ẹni nǹkan mẹ́ta ni ó jẹ́ ká borí àdánwò tí ń bẹ nínú ìfẹ́ wa. ẹni àkọ́kọ́ sùúrù, àwọn gbọ́ yẹ̀yẹ́ dáadáa. ẹ sì ní ìforítì, ìyẹn gan yé wa dáadáa. àmọ́ ìkẹta tẹ́ ẹ pè ní ìtọ́sọ́nà yìí, òun ni ò yé wa dáadáa. mo sì ti ṣe é ládéhùn fún yín pé ń padà mú wá fún yín lórí ètò. ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ìtọ́sọ́nà tó wà ń bẹ̀ fẹ̀yìn ara lé kó tó di pé ń bẹ̀rẹ̀ Boda Ode tí mo gbé wá fún yín lọ́jọ́ tèní. mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. àní lẹ́yìn tẹ́ ẹ ti ní sùúrù fún gbogbo àdánwò tí ń bẹ láàrin ìfẹ́ yín, tẹ́ ẹ sì ti ní ìforítì fún gbogbo àdánwò tí ń bẹ láàrin ìfẹ́ yín, ìtọ́sọ́nà tó jẹ́ ẹlẹ́ìkẹta yìí, òun ni pé àwọn obìnrin oríranran obìnrin ló wà. gbogbo obìnrin ò rí bákan náà, bẹ́ẹ̀ sì ni àwa ọkùnrin náà oríranran ló wà.
àwọn ọkùnrin àrí bákan náà. Ìtọ́sọ́nà tí mò ń sọ ẹ jẹ́ mú lápèjúwe báyìí. Ọkùnrin míì wà kò fẹ́ràn kíyàwó rẹ̀ máa wọ bùnbá. Ọkùnrin míì wà kò fẹ́ràn kíyàwó rẹ̀ máa wọ àwọn kaba. Ó lè jẹ́ àwọn tolóyìnbó dé lé ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ kí ìyàwó rẹ̀ máa wọ̀. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá lọ ṣalábàápàdé obìnrin tó ṣe ń pé bùbá ni máa ń wọ̀ ní gbogbo ìgbà àbí àwọn kaba ni máa ń wọ̀ ní gbogbo ìgbà. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tí ò bá lọ ní ìtọ́sọ́nà fúrúfẹ́ ìyàwó bẹ́ẹ̀, ọkùnrin bẹ́ẹ̀ lè wò ta. Ìtọ́sọ́nà tó yẹ kó ṣe fúrúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ ni pé ìyá lágbájá àbí dàlín ọ̀lín sìnkín, àwọn bùnbá tó ń kó wọ̀ ní gbogbo ìgbà yìí ó kù díẹ̀ káàtó. Mo fẹ́ tí n bá rí ẹ báyìí kínú mi máa dùn. Mo fẹ́ tó bá yọ lọ́ọ̀kan báyìí kí n sì mọ fọwọ́ sọ̀yà ń pé ìyàwó mi ni ẹ́. Mo fẹ́ kó mọ wo àwọn èyí tí ó mọ gbé tẹ̀yìn sókè, tí ó mọ kó gbogbo táyé kẹ̀yìn sókè, àwọn ni mo fẹ́ kó mọ wọ̀. Kódà gan nínú tó dára jù, ó yẹ kí ìwọ gan tó jẹ́ ọkọ ìyàwó kó mọ ra àwọn nǹkan wọ̀nyí fún ìyàwó rẹ̀ ni. Ara àtọ́sọ́nà kan nìyẹn tí mo fẹ́ ká mọ ṣe láwùjọ lọ́kọláya. Bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin. Ìwọ ìyàwó ilé náà tó ṣe ń pé ọkọ rẹ ò jiyàn dáadáa, gẹ́gẹ́ bí ètò kan tá a ṣe lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún, àbórí ìkànnì yìí náà la sì ti ṣe. Ó dá mi lójú pé ẹ ti gbọ́. Èyí tó fi mọ wò tá yìí, lẹ́yìn tó ti ní sùúrù tó sì ní àforítì yìí, ìtọ́sọ́nà tó yẹ kó ṣe ni pé baálé rẹ̀ dàlín ọ̀lín sìnkín, mo fẹ́ kẹ́ ẹ mọ jì mí dáadáa gẹ́gẹ́ bí arábìnrin tọ̀hún ṣe sọ nínú ètò tá a gbé wá fún yín, torí mo láìkí kẹ́ ẹ mọ jì mí délẹ̀ dáadáa. Èyí tí ń jẹ́ ìtọ́sọ́nà nìyẹn. Kọ́ baálé rẹ bó ṣe yẹ kó mọ ṣe fún ẹ. Ìwọ baálé ilé náà, ohun tó fẹ́ tíyàwó rẹ ò mọ̀ ṣe, ìṣe ni kó mọ kọ́ ipe báyìí ló dára, báyìí ló dára. Obìnrin míì náà wà kò lágbèkalẹ̀ ọ̀rọ̀. Ìwọ tó jẹ́ baálé ilé, ìṣe ni kó tọ́ sọ́nà ìpè ìyá alágbájá tá a bá fẹ́ sọ̀rọ̀ báyìí báyìí là ń gbé kalẹ̀ gbà. Èyí ní jẹ́ ìtọ́sọ́nà láàrin lọ́kọláya. Ìtọ́sọ́nà tí mò ń lò níbẹ̀ rèé. Ẹ jẹ́ kí n ṣí gàba lórí ètò. Kí ló ṣẹlẹ̀ nínú Bọ̀dá Òde? Ẹ mọ bá mi ká lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àkọ́kọ́ ná, ìtàn Bọ̀dá Òde tí mo fẹ́ gbé wá fún yín yìí kò ní ohunkóhun ṣe pẹ̀lú ẹnì kankan, kò ní ohunkóhun ṣe pẹ̀lú ẹ̀sìn kankan, bẹ́ẹ̀ ni kò ní ohunkóhun ṣe pẹ̀lú ẹ̀yà kankan. Mi ò gbé wá láti wá bà ẹnìkan lórúkọ jẹ́. Ọ̀dà náà, kí ló ṣẹlẹ̀ nínú Bọ̀dá Òde? Ẹ jẹ́ ń gbéra mi sáyè yìí. Ní báyìí, mo fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní pẹrẹu. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Àbẹ́ ti fìdílé nǹkan? Ẹ mọ́ fìdílé àrò gbígbóná o, ẹ sì mọ́ fìdílé ìṣó. Ẹ wá bi tó smooth dáadáa kẹ́ ẹ bá ń fìdílé lọ́jọ́ tèní. Àní ọ̀rẹ́ mi àtàtà kan ló fẹ́ ṣègbéyàwó. Wọ́n mú aṣọ fún ìgbéyàwó yìí. Kódà èmi gan bá wọn rà nínú aṣọ ìgbéyàwó yìí. Bó ṣe di ọjọ́ ìgbéyàwó yìí, bí mo ti wẹ̀ tán báyìí ni mo bá bẹ́ sínú aṣọ ìgbéyàwó yìí. Kódà mo tún gẹgọ̀bì mi dáadáa ní ọjọ́ táwọn wí yìí. Bí mo ṣe múra tán ni mo bá gbé mọ́tò sọ́nà láti mọ lọ bí ìgbéyàwó yìí. Àmọ́ ìgbà tí mò ń lọ lọ́nà, nǹkan kan ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ lọ́nà? Bọ̀dá Òde ni mo pèlè yìí. Mò ń padà bọ̀. Àní bí mo ṣe ń lọ lọ́nà, èmi nìkan ni mò ń bẹ nínú mọ́tò yìí tí mò ń lọ bí ìgbéyàwó yìí, torí mi ò tí ì níyàwó nílé. Ṣùgbọ́n bí mo ṣe ń lọ lọ́nà, mo rí mọ́tò akérò kan, ṣe taxi lẹ mọ́ ń pè é. Mo rí i tó takú sẹ́gbẹ̀ẹ́ títì lọ́ọ̀kan. Òòrùn sì ń mú gidi lọ́sàn-án ọjọ́ yìí. Mo rí tí àwọn èèyàn ti bọ́lẹ̀ nínú mọ́tò yìí tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Bó ṣe kù dẹ̀dẹ̀ kí n súnmọ́ wọn níbi tán dúró sí yìí, ni arábìnrin kan bá bọ́lẹ̀ nínú mọ́tò yìí. Ó dàbí pé torí òòrùn tó mú ni arábìnrin yìí ò fi tí ì bọ́lẹ̀ tó fi jókòó pa sínú mọ́tò yìí tẹ́lẹ̀. Àmọ́ bí mo ṣe súnmọ́ wọn, mo wo arábìnrin yìí. Arábìnrin yìí rẹwà púpọ̀. Arábìnrin yìí múra bí ọmọ Yorùbá àtàtà. Ó múra bí ọmọlúàbí. Arábìnrin yìí ò pupa jù, bẹ́ẹ̀ ni kò dúdú jù. Arábìnrin yìí ò ga jù, bẹ́ẹ̀ ni kò kúrú jù. Kódà arábìnrin yìí kò sanra jù, bẹ́ẹ̀ ni kò tínrín jù. Kí n má tàn yín, arábìnrin yìí rẹwà púpọ̀. Àwòmáyẹ̀jú ni fún àwọn ọkùnrin. Bí mo ṣe súnmọ́ wọn,
arábìnrin yìí ló bá juwọ́ sílẹ̀ fún mi ipe kí n dúró gbé òun. Ẹ̀yin náà ti mà, wọ́n ní tí àwọn obìnrin àtàwọn ọkùnrin bá wà lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n bá ń wá occasion, ṣé bẹ́ẹ̀ ni àwọn obìnrin ní sábà tètè máa ń rí occasion jò. Ṣé rọ́ ni mo pa ni? Ẹ̀yin náà máa ń wá occasion àbí? Ní ṣọkọ̀wọ̀. Kí ni nǹkan tó jẹ́ kí n dúró gbé arábìnrin yìí lọ́jọ́ yìí? Ohun tó jẹ́ kí n dúró ni pé aṣọ ìgbéyàwó tí mo wọ̀ sọ́rùn, aṣọ ìgbéyàwó yìí gan ni arábìnrin yìí náà wọ̀ sọ́rùn. Ó fi hàn yí pé ibi ìgbéyàwó tí mo ń lọ, ibẹ̀ gan ni arábìnrin yìí náà ń lọ. Ìdí rèé tí mo fi dúró. Bí mo ṣe dúró báyìí, mo ṣílẹ̀kùn ọkọ̀. Mo ní kí arábìnrin yìí kó wọlé síwájú. Tẹ́ ẹ bá gbàgbé, mo lémi nìkan ni mò ń bẹ nínú mọ́tò yìí. Ìdí rèé tí mo fi ní kó wọlé síwájú. Bí arábìnrin yìí ṣe wọlé síwájú tán, kí ló ṣẹlẹ̀? Boda Ode ni mo pe léyìí, mò ń bọ̀ mi tí dé. Àní bí arábìnrin yìí ṣe wọlé tó jókòó tán, ló wojú mi, ó ní bonsoir. Èmi náà ní bonsoir. Ẹ mọ̀ tàwọn lóyìnbó ni, àbí kí n sọ good afternoon. Èmi náà mo sì dá a lóhùn pé good afternoon, kàwé bẹ́ẹ̀ kọ́ lẹ mọ́ ń wí. Arábìnrin yìí sọ pé mọ́tò tí mo wọ̀ òun ló bàjẹ́ síbẹ̀, ó kàn gbé wa takú síbẹ̀ ni. Mo ní bẹ́ẹ̀ làwọn mọ́tò taxi máa ń ṣe ní tiwọn. Ọlọ́run ni kó ra mọ́tò fún gbogbo wa ni. Arábìnrin yìí ní ẹ tiẹ̀ ṣeun gan, thank you wípé ẹ ti ràn mí lọ́wọ́, òòrùn yìí mú púpọ̀. Mo ní Ọlọ́run ló lọ́pẹ́. A sì tẹ̀síwájú, à ń lọ nínú ìrìn àjò wa. Bá a ṣe ń lọ lọ́nà, òórùn láfíńdà tí arábìnrin yìí lò, ẹ̀yin aráalé, òórùn láfíńdà yìí lágbára púpọ̀. Bí mo ṣe ń gbóòórùn rẹ̀ báyìí, ìṣe lórí mi ń fò lọ. Ìṣẹ́jú ni mò ń jí arábìnrin yìí wò. Arábìnrin yìí náà sì ń jí mi wò lóòrèkóòrè. Nígbà tá a rìn síwájú díẹ̀, arábìnrin yìí gbé báàgì rẹ̀, ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde. Bó ṣe ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, ó wá gbé e sétí, ó pe ẹnìkan. Ẹgbọ́n náà ta ni arábìnrin yìí pè, àti ń pé kí ni wọ́n jọ sọ. Boda Ode ni mo pe léyìí lọ́jọ́ tèmi. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní bí arábìnrin yìí ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sétí, ó ní ẹ̀ ló mọ́ mi. Ẹ̀yin náà sì ti mọ̀, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan wà tó ṣe ń pé téèyàn bá gbé sétí téèyàn ń báyàn sọ̀rọ̀ ńgbà míì, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sì mọ gbọ́ ohun tí wọ́n ń sọ ránṣẹ́ sí ẹni yìí. Ìyá rẹ̀ náà dáhùn pé ẹ ló mọ̀ mi, ibo ló wà láti gbà, a ti ń retí rẹ̀. Lárábìnrin yìí bá dáhùn pé mọ́mì, mọ́tò tí mo kọ́kọ́ wọ̀ tẹ́lẹ̀, ìṣe ló takú sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, ó bàjẹ́ pátápátá. Ìdí rèé tí mi ò fi tí ì dé. Àmọ́ ní báyìí, Ọlọ́run ti ṣèyanu. Mo ti wà nínú mọ́tò ọ̀bọ̀kún ọlọ́yẹ̀ kan báyìí. Ṣé ẹ mọ ohun tí wọ́n ń pè bẹ́ẹ̀? Ṣé climatize lẹ mọ́ ń pè é? Mọ́tò tó ní AC, ṣé bẹ́ẹ̀ lẹ mọ́ ń pè é? Arábìnrin yìí sọ bẹ́ẹ̀ fún ìyá rẹ̀. Arábìnrin yìí ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ fún ìyá rẹ̀. Ó ní ẹ wò ó mọ́mì, bí pé kí n jókòó pa sínú mọ́tò yìí ní í ṣe mí. Kò tiẹ̀ wù mí bọ́lẹ̀ rárá. Ẹ wò ó mọ́mì, ayé làwọn olówó ń jẹ o. Àwọn olówó mọ̀ ń gbádùn gan ni o. Arábìnrin yìí ń sọ bẹ́ẹ̀ fún ìyá rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mo sì ń gbọ́ gbogbo rẹ̀, èmi gan rẹ́rìn músẹ́. Ìyá rẹ̀ ní, ó dáa o, ẹ sáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, a ti ń retí rẹ̀. Arábìnrin yìí ní, ó dáa mọ́mì, mo ti gbọ́, a ti fẹ́ débẹ̀, ó dàbọ̀. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí arábìnrin yìí gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kúrò létí? Boda Ode ni mo pe léyìí, mò ń bọ̀ mi tí dé. Àní bí arábìnrin yìí ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kúrò létí, èmi náà wá mí kanlẹ̀. Mo sọ sọ́kàn yìí pé ó dà yín pé lédè ti fọ́ fún mi ṣá. Ẹ̀rí Boda Ode. Mo ní àǹtí, báwo lẹ̀ ń ṣe jẹ́ sí àwọn onínáwó ìní? Torí ó dàbí pé ibi ìgbéyàwó lẹ̀ ń lọ. Arábìnrin yìí ní, bẹ́ẹ̀ ni o, ibi ìgbéyàwó ni mò ń lọ. Ọ̀rẹ́ ni ìyá mi àti ìyá ìyàwó. Bóyá kò yé yín dáadáa, ìyẹn já sí pé ìyá arábìnrin yìí àti ìyá ìyàwó
ọ̀rẹ́ làwọn méjèèjì. mo rẹ́rìn-ín mo ní ẹ̀yin gangan lẹ́ ń ṣènáwó lẹ́ni nìyẹn. arábìnrin yìí rẹ́rìn ó ní bẹ́ẹ̀ ni o àwa lo nínáwó ẹ̀ní. àmọ́ dàbí pé igbe ìgbéyàwó náà lẹ́yìn náà ń lọ. báwo lẹ́yìn náà ṣe jẹ́ sáwọn onínáwó ẹ̀ní? mo wá ní ọ̀rẹ́ mi àtàtà òun lọ́kọ ìyàwó ibẹ̀ gan lèmi náà ń lọ. arábìnrin yìí ní ṣé ẹ ti múra dáadáa? owó ńlá la fẹ́ gbà lọ́wọ́ yín lẹ́ni o ṣówó ti ń bẹ lápò yín dáadáa. mo ní mọ́ wọ́rì kékeré ni tówó yẹn. ó ní mo tiẹ̀ jẹ́rìí yín. mo ní Ọlátúnjí lórúkọ mi. arábìnrin yìí dáhùn ó ní téèyàn bá tiẹ̀ rí yín yóò mọ̀ ń pé ọlá jí sọ́dọ̀ yín. gbogbo wa rẹ́rìn-ín. mo wá ní ǹjẹ́ mo lè morúkọ tiyín o? arábìnrin yìí dáhùn ó ní àṣàbí lórúkọ tèmi o. mo ní àṣàbí àṣàbí tó débi wọ́n ń ṣa náírà tó ní rárá òun ò fẹ́ ṣà. àṣàbí tó débi wọ́n ń ṣa sáífà tó ní rárá òun ò fẹ́ ṣà. àṣàbí débi wọ́n ń ṣa euro ó ní rárá òun ò fẹ́ ṣà. àfìgbà tí àṣàbí débi wọ́n ti ń ṣa dọ́là làṣàbí tó bá wọn ṣa dọ́là. arábìnrin yìí wá dáhùn ìpè ìyẹn gangan ni wọ́n fi ń pè wá ní àṣàbí ṣa dọ́là. gbogbo wa sì rẹ́rìn-ín. arábìnrin yìí ní bọ̀dá Túnjí ẹnu yín dùn gan-an ẹ ṣeun fún oríkì tẹ́ ẹ kèmí yìí. èmi náà dáhùn mo ní kò tọ́pẹ́. mo láyọ̀ láti mọ̀ yín o mo sọ bẹ́ẹ̀ fún arábìnrin yìí. arábìnrin yìí náà dáhùn ó ní èmi gan láyọ̀ láti mọ̀ yín. bá a ṣe ń lọ lọ́nà kí ló ṣẹlẹ̀? ẹ̀yin náà ti ń fọkàn rò ó. mò ń bọ̀ ẹ jẹ́ mu mi díẹ̀ náà. àní bá a ṣe ń lọ lọ́nà níṣe là ń jayé ọlọ́ba lọ́nà ká tó débi ìgbéyàwó yìí. bá a ṣe lọ díẹ̀ ni mo bá tan orin Wàsíù Àlàbí Pàsúmà kan ipe ká mọ fi ṣe fàájì lọ lọ́nà. àfi bí ń pé mo mọ ohun tó wà lọ́kàn arábìnrin yìí ni. ó gbádùn orin tí mo tàn yìí. kódà bí Wàsíù Àlàbí ṣe ń kọrin lọ bẹ́ẹ̀ ni arábìnrin yìí gan ń tẹ̀lé rẹ̀ lẹ́yìn tí ń bá akọrin yìí. mo fojú ẹ̀gbẹ́ kan wo arábìnrin yìí. wọ́n ní àǹtí Àṣàbí ẹ mọ̀ gbádùn orin Pàsó gan ni o. ó ní olórin tí mo fẹ́ràn jù òun náà ni ọ̀gá ńlá wọ̀n. nígbà tá a débi ìgbéyàwó yìí kí ló ṣẹlẹ̀? mò ń bọ̀ mi tí ì dé. àní bá a ṣe débi ìgbéyàwó yìí mo garé mọ́tò mi. bí mo ṣe garé mọ́tò mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún arábìnrin yìí pé kó tẹ nọ́mbà rẹ̀ síbẹ̀. arábìnrin yìí fojú kan wò mí ó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó tẹ nọ́mbà rẹ̀ síbẹ̀. ó gbé tiẹ̀ náà fún mi mo tẹ nọ́mbà tèmi gan sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. arábìnrin yìí wá bọ́lẹ̀. bí arábìnrin yìí ṣe bọ́lẹ̀ nínú mọ́tò ó fojú kan wò mí ó sì juwọ́ fún mi pé ó dàbọ̀. èmi náà juwọ́ sí yín pé ó dàbọ̀ àmọ̀pẹ̀rà. arábìnrin yìí ló bá wọ ojú agbo lọ torí gbọ̀ngàn ńlá kan ni wọ́n pàgọ́ ayẹyẹ ìgbéyàwó yìí sí. bí Àṣàbí ṣe wọjú agbo lọ lèmi bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. mo pe ọ̀rẹ́ mi àtàtà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. mo ní mo ti wà níbi ìgbéyàwó yìí ibo ni kí n dúró sí? lọ́rẹ́ mi bá sọ fún mi pé ó ti dé ibo lo dúró sí? mo júwe ibi tí mo dúró sí fún un. ọ̀rẹ́ mi ní mọ́wọ́rì mò ń bọ̀ kí n wá mú ẹ. ọ̀rẹ́ mi dé ó wá mú mi. a wọnú ìgbọ̀ngàn ayẹyẹ ìgbéyàwó yìí lọ. bá a ṣe wọnú ayẹyẹ ìgbọ̀ngàn ìgbéyàwó yìí ẹ̀yin aráalé nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀ níbi ìgbéyàwó yìí? Bọ̀dá Òde ni mo pe léyìí. ẹ wò ó àkókò ti lọ púpọ̀. tẹ́ ẹ bá fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àtàṣàbí níbi ayẹyẹ ìgbéyàwó yìí ẹ já fìpàdé sínú apá kejì Bọ̀dá Òde. àwọn ẹni tó wà lẹ́yìn kámẹ́rà wọ́n ní ìgbéyàwó di méjì kọ́nù. ẹ gbọ́ ná ṣó pọ́síbù kéèyàn pàdé obìnrin lọ́jọ́ kan náà kó ṣègbéyàwó pẹ̀lú rẹ̀ lọ́jọ́ kan náà? ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó yìí ẹ já fìpàdé sórí àkọ́tún ètò. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá
tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù wa. mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan láàmọ̀ gbọ́ lórí ìkànnì yìí, àwọn àmọ̀ràn ọlọ́kan-ò-jọ̀kan, àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìpolówó ọjà, àwọn àwàdà kẹ́ríkẹ́rì, gbogbo rẹ̀ lẹ́mọ̀ gbọ́ lórí ìkànnì ìrírí ayé TV. ẹ darapọ̀ mọ́ wa kẹ́ mọ́ bá mísì rẹ̀. ẹ wò ó ẹjá fìpàdé sínú apá kejì Boda Ode ní kòpẹ́kòpẹ́. ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ́ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. ó ṣeéṣe kẹ́ ẹ gbóhùn mi lórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV lọ́hùn-ún láìpẹ́. torí ibi ilé ọ̀hún ilé náà ni kì í jẹ́ kọ́mọ ẹyẹ ó sùn tà. ẹ wò ó bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ ẹ bá fẹ́ tọ́ mi sọ́nà, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò yìí. ẹ pè mí lórí nọ́mbà tẹ́tímọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. ẹ tẹ +229 97 74 76 51. títí ìgbà tátùn mọ́ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀.